ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ kejì nínú oṣù kọkànlá ọdún 2024 Fúnmi Adénúgà ni oníròyìn kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká sí omi tútù mu à ń padà bọ̀ wá. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alhaji Atiku Abubakar tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 òun mà ló ti ju ògúlùtù òkò ọ̀rọ̀ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ètò ìṣèjọba Bọ́lá Tinubu ṣe kọ̀ jálẹ̀ láti fi ọwọ́ àpọ́nlé ọwọ́ ẹ̀yẹ fi mú àwọn ọmọdé tó jẹ́ léńjeléńje gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ọ̀dọ̀ Atiku Abubakar sọ di mímọ̀ wípé àwọn ọmọ léńjeléńje tábẹ́ ọjọ́ orí wọn ṣì wà lábẹ́ ọdún 18 ni wọ́n kó lọ sí ilé ẹjọ́ ò wípé àwọn ọmọ ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá mú lásìkò ìwọ́de ìfẹ̀hónúhàn tó wáyé nínú oṣù kẹjọ. Àwọn ọmọ ọ̀hún tó ń lọ bí 76 ni wọ́n fi ara hàn nílé ẹjọ́ lánàá nílùú Àbújá. Àwọn ọmọ ọ̀hún ni wọ́n wò yóróyóró bí ẹni tí ọkọ̀ já sílẹ̀ látàrí àìfún wọn ní oúnjẹ, ètò ààbò tó péye níbi tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n kó wọn pamọ́ sí, tí wọ́n tún ní 4 nínú àwọn ọmọ léńjeléńje òun ló ṣubú lulẹ̀ tí wọ́n dákú gbọ̀rọ̀gọ̀dàn ò nílé ẹjọ́ lánàá. Wọ̀nyí ni àwọn fọ́nrán àti ọ̀rọ̀ tí Atiku Abubakar kó jọ tó fi ju ògúlùtù òkò ọ̀rọ̀ lu Bọ́lá Tinubu wípé ètò ìṣèjọba Tinubu ti fi hàn wípé kò ní ìbọ̀wọ̀ fún ọmọdé, kò ní fún àgbàlagbà, bẹ́ẹ̀ sì ni kò ní ìtara bí ẹmọ bí tí ń kó kéré mọ́ tó. Ó ní kò sí ní ìtara ajé náà láti lè mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò sí ní ipò èyí tó yẹ kó wà lásìkò tá a wà yìí. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ, ó ní nínú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà igun kankanlá tí wọ́n pè ní section 11 ó ní wọ́n kọ síbẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ fi ọwọ́ àbùkù kan àwọn ọmọdé, bẹ́ẹ̀ sì ni wọn ò gbọ́dọ̀ ta wọ́n lóṣì, ebi ò gbọ́dọ̀ pa wọ́n, ìyà sì gbọ́dọ̀ jẹ wọ́n o. Ẹnikẹ́ni eléyìí tó bá fi ọwọ́ àbùkù, ìyà tàbí ọ̀nà àìtọ́ tó bá fi irú ọwọ́ bẹ̀ kan àwọn ọmọdé, ó ní ìjìyà ẹ̀ṣẹ̀ tí ó jẹ lábẹ́ òfin ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Atiku Abubakar ti sọ, ó ní nípa ìdí èyí Tinubu kò ní ọ̀nà kankan tó ń ti àwíjàre eléyìí tó yẹ kó wí o láti fi ọwọ́ àbùkù kan àwọn ọmọdé èyí tí wọ́n kó lọ sílé ẹjọ́, èyí tí wọ́n ní wọ́n kó àwọn ọmọ ọ̀hún lásìkò ìwọ́de ìfẹ̀hónúhàn tó wáyé nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí, níbi tí wọ́n ní wọ́n ti ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ọ̀hún tí wọ́n ní àwọn ọmọ tó ń lọ bí 84 tí wọ́n rí he. Atiku lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, àfàìmọ̀ ní Tinubu ò ní máa wọ ilé sójúlé o láti máa mú àwọn ènìyàn jáde wípé wọ́n bú òun, èyí tí Atiku sì ṣe àpèjúwe ètò ìṣèjọba Tinubu èyí tó kọ pé TPay èyí ò Tinubu tó jẹ́ ìrora àti ìpọ́njú fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ti ṣe àgbéyẹ̀wò tó ń ti àfojúsùn kan eléyìí tí àwọn tó ń kó ìròyìn jọ àti àwọn òmọ́yún ìgbín nínú ìkarahun lórí ọ̀rọ̀ oúnjẹ, ohun mímu àti bí ọjọ́ ọ̀la nǹkan yóò ṣe rí ní orílẹ̀-èdè. Àjọ ọ̀hún eléyìí tí wọ́n yọ ẹ̀ka rẹ̀ kúrò nínú àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n pè ní Cadel Harmonized yìí ni wọ́n sọ wípé ó kéré tán wọ́n ní àfojúsùn wípé mílíọ̀nù 23 ó lé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ebi yóò pa láàrin ọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ nígbà tí wọ́n wo sàkọ̀tún àti sàkòsì bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ó kéré tán mílíọ̀nù 23 ó lé làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fojú winá ibi lọ́dún 2025 láwọn ìpínlẹ̀ tó ń lọ bí 26 báyìí.
gẹ́gẹ́ bí àjọ ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ náà nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí lásìkò tí wọ́n wo bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n sọ yìí pé àwọn ìpínlẹ̀ bíi 26 yìí tó fi mọ́ olúlu orílẹ̀‐èdè wa Nàìjíríà Àbújá bí wọ́n bá kọ̀ jálẹ̀ láti mú ètò ọ̀gbìn àti ṣíṣe àkójọ àti fífipamọ́ oúnjẹ tí wọ́n bá kọ̀ láti ṣe ó ṣeé ṣe kí ebi àjàgà ó fọ́ mẹ́kẹ̀ kó pa àwọn ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ àwọn ìpínlẹ̀ díẹ̀ rèé nínú ìpínlẹ̀ 26 eléyìí tí wọ́n dárúkọ níbẹ̀ ńlá ti rí ìpínlẹ̀ Sàfàrà, Borno, ìpínlẹ̀ Adamawa, ìpínlẹ̀ Yobe, ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Taraba tó fi mọ́ ìpínlẹ̀ Katsina, ìpínlẹ̀ Jigawa ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Bauchi, ìpínlẹ̀ Plateau tó fi mọ́ ìpínlẹ̀ Kaduna, Kebbi, Niger àti Benue, kódà ìpínlẹ̀ Kwara, Ògùn, ìpínlẹ̀ Èkó, Rivers wọn yọ wọ́n sílẹ̀ tó fi mọ́ olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àjọ ọ̀hún wọ́n ní àwọn rọ ìjọba orílẹ̀-èdè yìí láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lójúnà kí wọ́n lè ṣe àtìlẹ́yìn tó lọ́rìn dáadáa fún ètò ọ̀gbìn àti wípé kí wọ́n rí dájú pé wọ́n pèsè oúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn bíi mílíọ̀nù 23 tí wọ́n sọ wọ́n ní kò yọ àwọn ènìyàn tó ń bẹ ní ìpàgọ́ àyíyùn àwọn ènìyàn tí ogun sọ di aláìnílé lórí èyí tí wọ́n pa ìpàgọ́ fún ní ìpínlẹ̀ Zamfara, Sokoto àti ìpínlẹ̀ Borno eléyìí tí wọ́n lé ní 500 wọ́n ní wọ́n pẹ̀lú àwọn ènìyàn ọ̀hún tó ṣeé ṣe kí wọ́n fojú winá ibi ní ọdún 2025. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí ajínigbé kan eléyìí tí wọ́n ń lọ bíi 7 báyìí tí wọ́n ní wọ́n ń da àlàáfíà ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ láàmú èyí tó jẹ́ pé ojú òpópónà márosẹ̀ eyín Ṣàgámù sílùú Ìjẹ̀bú Òde làwọn oníṣẹ́ ibi ajínigbé ọ̀hún ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ wọ́n ní àwọn ènìyàn tí wọ́n ń jí gbé láàrin oṣù karùn-ún sí oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí ní àwọn agbègbè lójú òpópónà márosẹ̀ Ṣàgámù sílùú Ìjẹ̀bú Òde wọ́n láwọn ajínigbé ọ̀hún èyí tó jẹ́ pé lẹ́yìn ìwádìí ìfimúfilẹ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó máa ń gbógun ti àwọn ìwà búburú ní ọwọ́ tó àwọn oníṣẹ́ ibi náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn ènìyàn ọ̀hún ni wọ́n dọdẹ wọn èyí tó jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti ṣe àwọn iṣẹ́ ibi tó sì jẹ́ wípé tí wọ́n bá ti parí iṣẹ́ ibi wọn ọ̀hún tán wọ́n nà pápá bora ṣùgbọ́n ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Abíọ́dún Alámùtù sọ di mímọ̀ wípé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí ohun tó lóhùn àwọn afurasí náà èyí tí Azeez Abọ́lájí a lè ṣe èyí tó jẹ́ ọ̀gá àgbà àti aṣíwájú fún àwọn oníṣẹ́ ibi náà tó jẹ́ pé òun ló ń léwájú àwọn ikọ̀ ọ̀hún láti lọ jíyàn gbé tòun ti àwọn iṣẹ́ ibi wọn èyí tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn yòókù rẹ̀ èyí tí wọ́n mú èyí tí wọ́n fi orúkọ wọn léde ìkan ni wọ́n pè ní Jacob, bákan náà Henry wà ń bẹ̀, Emmanuel, Joseph Udoma, Abiola Odúyẹmí, bákan náà ni wọ́n ní Abe Emmanuel, Jimoh Karim. Àwọn wọ̀nyí ni wọ́n jọ ń ṣiṣẹ́ ibi pẹ̀lú ẹni tó jẹ́ olórí wọn èyí tí wọ́n sì ti fi ọwọ́ òfin kó gbogbo wọn gẹ́gẹ́ bí Alámùtù ti sọ di mímọ̀ ó ní mímú àwọn ẹni wọ̀nyí kò ṣẹ̀yìn ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi eléyìí tí wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ó tó eyín Odúyẹmí lórúkọ arákùnrin ọ̀hún tí wọ́n mú ní agbègbè Ẹgbẹ́dá ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó fún wọn ní gbogbo ọ̀nà tí wọ́n yóò gbà láti kó àwọn yòókù rẹ̀ wọ́n ní báyìí wọ́n ti kó àwọn oníṣẹ́ ibi náà èyí tí wọ́n ti wà lágọ̀ọ́ àwọn ọlọ́pàá èyí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí wọn láti lè mọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọn síwájú sí i kó tó di pé wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú arákùnrin kan ẹni ọdún 39 Olúṣẹ́gun Tinubu èyí tí wọ́n ní ìyàwó rẹ̀ ó gún ní ọ̀bẹ tí ẹ̀mí sì fi bọ́
lára arákùnrin ọ̀hún. Ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Comfort Tinubu ni wọ́n ní ó gún ọkọ rẹ̀ pa ò látàrí gbólóhùn asọ̀ kékeré kan èyí tó wáyé láàrin ọkọ àtìyàwó yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ di mímọ̀ látẹnu alukoro wọn Eyín Adéwálé Òṣìfẹ̀sọ èyí tó sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé ọwọ́ àwọn ọlọ́pàá tẹ arábìnrin Comfort Tinubu yìí lẹ́yìn tó gún ọkọ rẹ̀ pa ò. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹbí tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé yìí ti sọ di mímọ̀, ó ní lọ́jọ́ búburú tí ìṣẹ̀lẹ̀ ní nǹkan bíi aago 10 alẹ́ ó kọjá ìṣẹ́jú 3 ni wọ́n dédé pe òun pé ìyàwó tí í ṣe ìyàwó àbúrò òun ó ti àbúrò wọn ọkùnrin mọ́ ìta, eléyìí tí ó sì jẹ́ wípé kò sí ẹ̀rí kankan tàbí nǹkan kan tí ìyàwó yìí dì mọ́wọ́ bí kò ṣe wípé ìwà ìpáǹle àti ìwà búburú tí ń bẹ lọ́kàn arábìnrin yìí. Wọ́n ní lórí ọ̀rọ̀ yìí ni wọ́n tún pe òun pé ìyàwó àbúrò òun ti gún àbúrò òun ní ọ̀bẹ èyí tí wọ́n sì ti gbé lọ ilé ìwòsàn. Ó ní kò ju 30 ìṣẹ́jú sí àsìkò náà lọ pé òun pé àbúrò òun ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra látàrí ẹ̀jẹ̀ èyí tó ti jáde tó sì ti pọ̀jù lára rẹ̀. Wọ́n ní kò pẹ́ tí wọ́n gbé délé ìwòsàn èyí ló jọ́lọ́run bá nípè. Láti ìgbà náà ni wọ́n ti mú arábìnrin yìí sí àgọ́ ọlọ́pàá, ṣùgbọ́n ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí Adéwálé ti ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn, obìnrin ọ̀hún yóò fojú ba ilé ẹjọ́ níbi tí ilé ẹjọ́ yóò ti ṣe ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ. Nínú ròyìn amúlùdùn, gbajúgbajà ọ̀kan nínú àwọn tí ń jà fún ẹ̀tọ́ ènìyàn lórí ìkànnì ayélujára Martins Hotel tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man VDM, òun níléeṣẹ́ ọlọ́pàá gbé lọ ilé ẹjọ́ lánàá nílùú Àbújá tí wọ́n sì ṣèdájọ́ rẹ̀ lábẹ́ òfin lórí wípé ó lo aṣọ kakí àwọn ọlọ́pàá fún ọ̀kan nínú àwọn fọ́nrán rẹ̀ èyí tó fi sórí ìkànnì ayélujára, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà sì ń béèrè ẹni tó fún ní àṣẹ tẹ̀síwájú kó tó di wípé ó lo aṣọ ọ̀hún. Báyìí ni wọ́n ti ṣe ìdájọ́ rẹ̀ lánàá èyí tí wọ́n sì ní yóò san owó ìtanràn mílíọ̀nù 2 náírà tó ń ti àwọn onídùúró 2 èyí tó ní dèdé owó ọ̀hún nínú àpò àpamọ́wọ́ wọn. Bákan náà ni wọ́n gba ìwé ìrìnnà Very Dark Man sílẹ̀ nílé ẹjọ́ wípé lẹ́yìn tó bá ti san àwọn owó ìtanràn yìí ti ṣe mílíọ̀nù 2 náírà pẹ̀lú àwọn gbèdéke eléyìí tí wọ́n gbé kò níwájú ni yóò tó ní àǹfààní láti gba ìwé ìrìnnà rẹ̀. Nípa ìdí èyí, Very Dark Man nílé ẹjọ́ ti wá sọ wípé pẹ̀lú nǹkan tó ṣe yìí kéyìí máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo nǹkan tí ènìyàn ó bá ṣe kó ṣe ní ìbámu sí òfin orílẹ̀-èdè àti iṣẹ́ èyí tí oníkálukú bá yàn láàyò láti má tàpá sí òfin ìjọba ilẹ̀ yìí àti àwọn òfin èyí tó gbé àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà dúró. Torí pé tó bá ti tàpá sí òfin, dandan ni kí onítọ̀hún kó fojú ba ilé ẹjọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ sí etí ọ̀tún àti etí òsì Very Dark Man nílé ẹjọ́ nílùú Àbújá lánàá. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì, mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Ọjọ́ ayọ̀ wa ò ní dọjọ́ ìbànújẹ́ fún mi Adénúgà. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.